káàbọ̀ padà sórí ètò bàbá ètò gbogbo tó ń wò mí nínú ilé àlejò mi wọ́n sì wà kálẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa solution bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló gbàgbọ́ wípé à ń lo ẹran à ń lo àgbò à ń lo gbádá à ń lo kò sínú bíbélì kí ló fà á tá fi ń lo àwọn nǹkan ọ̀sìn láti fi ṣe àwọn nǹkan wọ̀nyí nígbà tó yẹ pé olúwa kì í ṣe pé ṣe lèèyàn ń ṣe ti ìṣẹ̀ǹbáyé àti wípé báwo la ṣe lè rí solution. ṣé kí n sọ̀rọ̀? ẹ ṣe rí ọlọ́run jẹ́ ká sọnù ká tó sọnù ògo ni fún bàbá ògo ni fún ọmọ àti fún ọlọ́run mímọ́ ọ̀yá yóò ti wà láti kàn ṣe ní ìsìn nǹkan ó ń bẹ nísinsìnyí bóun ní oṣù àwọn rí bẹ́ẹ̀ ni ó sì máa rí kí lẹ wá kù ní ìgbà gbogbo kí lẹ wá ń bá káàkiri ayé àìnípẹ̀kun nígbà tẹ́ ń pa ẹran fún ọmọ níjọ́ ọ̀ṣun náà kí lẹ ṣe. ta tún pa màálùú nígbà tá a bímọ. kí lẹ ṣe ọjọ́ báàdì tẹ́ pa ẹran tẹ́ pé àìmọye èèyàn ẹran tẹ́ pa ẹran wo lẹ gbé fún. ẹ fi ṣe pátì ni nà. ok àwọn wo ló jẹ. àwọn èèyàn. àwọn èèyàn tó jẹ́ yẹn ẹ lè dárúkọ wọn lénìí àwọn tán wá yẹn àwọn tẹ́ pè nìkan ló wá. ìkan nìyẹn o nísìnyí èmi ò fún yín láṣìírí kan lénìí ṣé ẹ tán bá gbèyàn sílẹ̀ báyìí bí ẹni yìí sick ó fẹ́ kú mi sọ pé bí o ọlọ́run fún àwọn kan ní agbára débi pé wọ́n lè ré ikú yẹn wọ́n á ré sórí ẹlòmíì wọ́n lè ré ikú yẹn wọ́n á ré sórí nǹkan ọ̀sìn ẹ̀ màá mú àpẹẹrẹ wá kí náà ti ń pè bí nìbàdàn Adámọ̀sìngbà ní eré Ànálẹ́ndé lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ obìnrin yẹn bá kú ìgbà náà mi ti jókòó ṣiṣẹ́ dáadáa ńgbà náà mo sì ṣiṣẹ́ ní báǹkì ńgbà náà a ṣiṣẹ́ bíi clerk bí ọkọ̀ kan báyìí ńgbà náà woman yẹn ẹ mọ̀ rí bí ọmọ yẹn ṣe ń ẹ mọ̀ bí kọ́ ọmọ bẹ́ẹ̀ ni pé ọmọ náà wọ̀n nínú èèyàn bẹ́ẹ̀ lára ni woman yẹn ọmọ ẹlẹ́ẹ̀kẹrin dẹ̀ ni ṣé ọ̀sẹ̀ ń sábíàmọ́ ni nígbà tí wọ́n rin ìrìn yẹn dọ́dọ̀ mọ̀mọ́ yẹn ọlọ́sùn ni sọ̀rọ̀ mi ti yé nígbà tó dé ọ̀dọ̀ ẹ̀ mọ̀mọ́ yẹn ò sí nílé létà la wá gbọ́ pé mọ̀mọ́ yẹn ti kú bọ̀ tán ní wọ́n gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan kún tó bẹ́ẹ̀ wọn ò tí gbọ̀sọ̀ sáré àná sí báyìí ìyẹn lọ bẹ́ẹ̀ o làbá fọ́n ó di ọ̀dọ̀ mọ̀mọ́ Àyọ̀ká wò ẹ́ ń bá ọjọ́ mọ́ Ìbàdàn àmọ́ mọ̀mọ́ Àyọ̀ká ní Ògbèrè baba ńlá nìbàdàn mọ̀mọ́ pẹ̀lú ẹni tó sọ fún èmi wòlíì tó wòlíì nìyá o mọ̀mọ́ ní gbogbo sẹ́tò ń ṣe káàkiri pé orí ìjókòó lórí rẹ̀ wà pé ọmọ tú àwọn èèyàn lẹ́ mí ìdẹ́fẹ́ kéèyàn sọ fẹ́ yẹn fi sàn wọn pé kí n lọ ṣe fọ́lọ́hún mo lè mọ́ kí n tọ̀ mọ́ bí wọ́n ṣe gbé dọ́dọ̀ mọ́ ọdún yẹn mọ́ mọ̀mọ́ yẹn o bí wọ́n ṣe gbé dọ́dọ̀ mọ̀mọ́ yẹn ń jọ náà àwa jókòó ń sàlẹ̀ mọ̀mọ́ kàn ra wá sí sàlẹ̀ ó wá bá wa pé ta ni ọkọ obìnrin bọ̀dá yẹn bá jáde bọ̀dá wa ní kí màmá yẹn wá ní arákùnrin ìwọ náà mọ̀ bọ̀ mo wá lọ bá wọn ó ní kí ilẹ̀ wọlé gbé wá sí lọ́dọ̀ òun ó lọ ọmọ tó yẹ kó o ṣe mo wá ń wo ẹ̀yìn pé sẹ́mi ó ní ìwọ lòun bá wí ok ọlọ́run ó gbàdúrà mà màmá wá wò báyìí ó ní mo lọ́rọ̀ ọba ọ sọ ó ní mẹ́sẹ̀ ìtìyà fún mi níjọ́ náà màmá yẹn láti máa bi ọkọ léèrè pé níbo ni ọ̀dọ̀ wọn ìgbà náà dẹ̀ ń gbé ní Òkè Bọ́là àwọn á béèrè pé ṣé wọ́n ní nǹkan ọ̀sìn wọ́n láwọn ò ní nǹkan ọ̀sìn ìyá bọ̀dá yẹn ó ń taṣọ ní gbàgìgbà yẹn dùgbẹ̀ ò tí ì jóná dùgbẹ̀ ò tí ì jóná gbà tí mò ń sọ yé o ó ń taṣọ mbẹ̀ ń gbà náà wọ́n á sọ pé àwọn ń sin àgùntàn àti ẹlẹ́dẹ̀ ó ní sẹ́ẹ̀ lè fi àgùntàn àti ẹlẹ́dẹ̀ lẹ ìyá ní mélòó màmá lòun ń bọ̀ the next thing ó tó nǹkan bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún màmá kan ní ó sọ̀kalẹ̀ wá ó ní kán lọ mú nǹkan tó ń fi kó ibi ọmọ pé òun bá yọ ọmọ wọn ti bímọ o nígbà tán máa délé màmá yẹn ní ọgbẹ́ ẹlẹ́dẹ̀ lẹ́yìn ìkùlé ṣe pé ọgbẹ́ ẹlẹ́dẹ̀ bí arọ̀fọ̀ ẹ̀ tí wọ́n fi ń sin ẹlẹ́dẹ̀ ń bí ẹlẹ́dẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán lọ àgùntàn 4 àgbò 2 àtàn adìyẹ màmá àwọn èèyàn ti dé sẹ́nu àtàwọn sọ pé wọ́n ń dóde mọ̀ pé irú kí ló lè ṣẹlẹ̀ kíní kan màmá wa ń sọ fún màmá yẹn pé tọ́ ọ bá délé kí n tọ́ ọ bá rí mọ́jì ọ̀yẹ́ ọ̀lẹ́nu o ṣó ní nǹkan ọ̀sìn. màmá dẹ̀ ní wòlíì ni wọ́n
màmá ń ṣe wòlíì màmá Àyọ̀ká ní Ògbèrè baba ńlá nìbàdàn òun ló ń sọ bẹ́ẹ̀ fún ìyá bọ̀dá yẹn ìyá ló ní nǹkan ọ̀sìn bọ̀tá aṣọ nìyá ń tà kó tó délé gbogbo tó ń sìn yẹn ti kú. ẹnu bíi gbogbo nǹkan tó yẹ kó ọmọ tó ń nà wọ́n nínú ìyá. nǹkan fi rà padà nìyẹn. ẹlẹ́dẹ̀ 9. lágbára Ọlọ́run. ọ̀yá ẹ sọ̀rọ̀. òun ló jẹ́ pé nígbà míì kì í ṣe gbogbo ẹran tábà ní kán lọ rà wá òun náà máa pa ẹran míì àánìkẹ́ nìyẹn kó sọ̀rọ̀ sí létí àwọn àníkó máa gbé lọ ibi tó bá ti wù kó lọ tú ẹran yẹn sílẹ̀ ẹni tó bá rí ẹran yẹn ti rí wàhálà yìí. gbogbo èyí tẹ máa ń rí ẹran he lọ́nà tẹ́ ẹ kó dédé gbé tẹ́ ẹ máa mú adìyẹ ládìyẹ tẹ́ ẹ máa gbé Ọlọ́run ṣàánú. ókè ńgbà tí wọ́n ní kéèyàn fi adìẹ nu ara tani kọ́ lọ fi ṣe sàárà àbí tani kọ́ lọ jù sódò wọ́n á ní kọ́ lọ jù sínú igbó ẹnìkan ní ó rí adìẹ yẹn he ọ̀yà. ókè mi adìyẹ nígbà tí mo wà primary school àti secondary school mi bá wọn he gbogbo èyí tẹ́ ẹ adìyẹ ní secondary school ọ̀rẹ́ mi jẹ́ ká lọ mú adìyẹ yẹn Ọlọ́run ṣàánú mi tẹ́ bá máa rí adìyẹ ládìyẹ tó máa sá eré lọ tẹ́ ju oko sí Ọlọ́run àṣà. wọ́n á yin lọ́rùn wá torí ẹ̀bùn mi gbóná. wọ́n á yin lọ́rùn wá torí ẹ̀ bàbá rẹ lọ́sọ̀ bẹ́ẹ̀ bí kọ́ wọ́n á yin lọ́rùn wá torí ẹ̀bùn mi gbóná. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ̀rìn síbi tí ẹ ti rí ìtúsílẹ̀ ẹlòmíà ló ń gbà àwẹ̀ ó gbà àwẹ̀ mí ìsọpá àwẹ̀ òṣìṣẹ́ mọ́sí mi gbọ́ ṣùgbọ́n kò sí nǹkan tí kò ọ máa wádìí pé kí ni tó fà á kó máa jẹ́ pé bí lọ́nà wà ìwọ kọjú sí bí ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ní ṣọ́ọ̀ṣì lónìí àti ní mọ́sálásí ni o àṣàlátù ni o ń tà ń ké pé jù ni pé ogun oṣó gbogbo. àtẹ̀pá. ogun àjẹ́ gbogbo. àtẹ̀pá. gbogbo. kọ́lọ́hún ó ṣàánú wa. lákòótán ẹni kí gbogbo wa pátápátá kárìn síbi tí a ti máa rí ìgbàlà bẹ́ẹ̀ ni. má wàá gbàgbé pé kò sólóòótọ́ nínú àwọn wòlíì wọ̀nyí. sẹ́yìn mọ wòlíì olóòótọ́. ṣé ẹ mọ wòlíì tí ń parọ́ ẹ fi wọ́n lẹ̀ ṣe bórúkọ Ọlọ́run náà fi ń parọ́ Ọlọ́run ó jẹ́wọ́ ara rẹ̀ ó ní ẹ jẹ́ kí èpò àti àlìkámà kó máa dàgbà pọ̀ tásìkò òkórè bá tọ́ á sọ fáwọn olùkórè ẹ yọ èpò kúrò láàrin àlìkámà ẹ dì wọ́n sínú ìtì kíkọ́ nǹkan ṣe wọ́n sọnà sí kò sí ní Bíbélì fúnra rẹ̀ ti sọ pé ọ̀pọ̀ ni mo pè díẹ̀ láàrí ó ní mo sọ fún ní last time pé bá lọ wo Rome 14:20 tó sọ pé nítorí ohun jíjẹ má ṣe bí sí Olúwa ṣubú ohun gbogbo ló mọ́ ní tòótọ́ ṣùgbọ́n ibi ni fún Olúwa rẹ̀ náà tó jẹun ní ọ̀nà ìkọ̀sẹ̀ mo fẹ́ dà ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ píìsì pé kọ́lé sí ìjọba ọ̀run ohun táyé yìí ó ti báyé lọ ẹ bá sì mọ tí ń gbin lákàntì ẹ kò ṣeé kó opó sì pọ̀ nù ṣọ́ọ̀ṣì tí òrò ń jẹjẹ àìmọye ọmọ tí ò ní bàbá níbo lẹ̀ ń kówó lọ ara rẹ̀ lẹ́ni tó ń ṣẹlẹ̀ Nàìjíríà sí ẹ gbọ́ gbogbo tó ń pín mọ́ra wọn lọ́wọ́ sọ Ọlọ́run kó ṣàánú fún wa ni Ọlọ́run fi wá mọ̀nà o àní ṣìrìn o. àmín bàbá rẹ ní Ọlọ́run á fi wá mọ̀nà bàbá yìí sọ wípé a ò ní ṣìrìn ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé ẹ bá mi ṣàmì àdúrà ẹ wò ẹgbẹ́ tó àdúrà mi bàbá ẹ à ń lọ lé wa náà nìyẹn ẹ lùlù ṣùgbọ́n kẹ́ tó lùlù ẹ bá ń fún àwọn ará lé ní nọ́mbà yín àti wípé àdírẹ́sì bọ́n ṣe máa dé ọ́fíìsì yín àwọn èèyàn pè mí jù bàbá rẹ ọ́fíìsì yín so àdírẹ́sì ọ́fíìsì yín àti nọ́mbà yín àdìdì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. kí ni mi ìmọ̀ lulú o mo sáà lu tí mo wí ni o. mi gbọ́ tẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ bá gbẹ́lù mi mọ nǹkan tẹ́ ẹ sọ kò yẹ mi ilé tẹ́ ẹ sọ àti ẹ̀yà àti ìgbà ògùn. bàbá ẹ̀ ó yá kí ni nọ́mbà yín àti wípé àdírẹ́sì bọ́ àwọn èèyàn ṣe lè dé ọ́fíìsì yín because àwọn èèyàn sọ wípé wọ́n máa pè yín títí pé ẹ̀ ní gbèdó mo ṣàlàyé fún wọn pé tẹ́ bá ń dá àwọn èèyàn lóhùn ẹ̀ kí n lè gbé kọ́ ṣùgbọ́n àwọn tẹ́ pé wọ́n máa sọ pé àwọn ń bọ̀ tó máa wá ti fẹ́ẹ̀ dé ọ́fíìsì yín tó máa máa pè tó yẹ pé ẹ̀ wá ní gbé mọ́ ẹ kún fún wọn ní àdírẹ́sì ọ́fíìsì yín lé ní gbogbo èèyàn alẹ́ ẹ wá báírò àti pépà sí tòsí kẹ́kọ̀ọ́ àdírẹ́sì ọ́fíìsì wọn ẹ kọ̀ lọ ka wọn mọ́ bẹ́ẹ̀ jẹ́rìí èmi mi ò pè wọ́n tí mo fẹ́ gbọ́ wá sórí ètò lẹ́ni mi ò pè wọ́n rárá mo kọ̀ lọ ni mo lọ he wọ́n torí mo mọ̀ pé kò sí ni wọ́n máa ní agbádá lọ́fíìsì ọbẹ̀ ṣẹwà
wọ́n ní ó tún ti dé o bá ti fáwọn èèyàn tí mo bá bẹ̀wò ẹ̀ wọ́n bínú wọ́n fẹ́ àfẹ́sáré débi kan ni wọ́n wọ́n bọ̀ báyìí ń bá gbé wọn odò Orísun lẹ́fi rí wọn wò lẹ́ni ebi ò ń pè wọ́n torí tí n bá pè wọ́n lóòótọ́ torí mo understand iṣẹ́ tó ń ṣe tó máa ń tú èèyàn lẹ̀ kọ́ máa gbàdúrà pé olúwa kọ́ máa ṣe ìyàpadà fún yàn nísìn kí ẹ̀kọ́ wa máa pè kí wọ́n máa gbé wọn ò ní lè gbé kọ́ lóun ṣàánú ó yá nọ́mbà àti àdírẹ́sì. Àkọ́kọ́ náà ẹ̀yin tẹ́ wọ́n sọ pé mò ń gbé kọ́ọ̀lù mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wá tẹ́yin náà ń rí bó ṣe rí díẹ̀díẹ̀. ṣe rí iṣẹ́ olúwa la pè ọlọ́run ló ń ṣiṣẹ́ o èèyàn lásán ni mí ọlọ́run kó sèmi náà léèyàn ni mi ì mọ nǹkan kan ṣùgbọ́n ẹ gbà mí bá ṣe rí ni ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀. nọ́mbà mi ò yí padà o 080 32 16 11 43 080 32 16 11 43. níbikíbi tẹ́ bá ti ń bọ̀ èyàn ṣàwọ̀ mọ́tò tó ń lọ sí K2 mile 12 níbikíbi tẹ́ bá ti ń bọ̀ nípínlẹ̀ Èkó lèmi wà o Lagos State Nigeria ń bí ní K2 níbikíbi tẹ́ bá ti ń bọ̀ èyàn wọ mọ́tò tó ń lọ sí K2 mile 12 ẹ bọ́lẹ̀ ní ìyànà school bus stop tẹ́ bá ti bọ́lẹ̀ ní tọ́wọ́ pé ọ̀nà kòdúlẹ̀ ti ń bọ̀ tẹ́ bá ti bọ́ọ̀lẹ̀ ní ìyànà school bus stop yẹn ẹ cross the other side. ìyẹn tó wọ́n ń bọ̀ láti Ìkòròdú lọ́nà Ìkòròdú nìyẹn ẹ cross the other side ẹ máa rí báǹkì kan Sterling Bank ni wọ́n ń pè é ẹ kọjá níwájú báǹkì yẹn bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń padà sọ́nà mile 12 ọgbà kẹrin síbẹ̀ ni number 550. 550. tẹ́ bá ti débẹ̀ ẹ béèrè bàbá ọ̀rẹ́ àbí níbẹ̀ yẹn ẹ sábẹ̀rẹ̀ bàbá ọ̀rẹ́ ọ̀ ẹ béèrè number 550. tó bá yẹ pé látọjọ́ talẹ̀ ń gbà bọ̀ ẹ bọ́lẹ̀ ní àná school yẹn ẹ kọjá níwájú báǹkì yẹn síwájú díẹ̀ number 550 ni tàbí kẹ́ ẹ béèrè Las Vegas hairdressing salon inú compound kan alájọ wa tí wọ́n ti débẹ̀ ẹni kò fi ọ́fíìsì bàbá ọ̀rẹ́ hàn yín. ẹ wo ẹyin jẹ́ ìtẹ́bàjà sí NNPC petrol station tẹ̀mí ní ìtẹ́bà ti kọjá K2 sísàlẹ̀ díẹ̀ direct opposite that NNPC 550 nìyẹn gbogbo ẹyin tẹ̀mí nínú ilé ànlọ́lé náà nìyẹn tẹ́ bá fẹ́ gbogbo iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí YouTube www.youtube.com/orisuntv lórí Facebook ńkọ́ www.facebook.com/orisuntelevision a wà lórí Instagram @orisuntv èmi náà wà lórí Instagram @laraolubo12 lórí Facebook ńkọ́ ìyẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi máa dá yín lò gbogbo ẹ̀yin tẹ́ ń wáyàwó pátápátá ní mùsùlùmí ni ní kìrìsìtẹ́nì ní tẹ́ ẹ ní iṣẹ́ gidi lọ́wọ́ ẹ̀yẹ ṣáà ti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ṣùgbọ́n ẹ máa sanwó registration o 3,000 naira dẹ̀ni owó registration gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé ẹ wá ṣèpolówó ọjà yín o kí ètò kó bá lè máa tẹ̀síwájú káfíńrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nọ́mbà mi 07086562208 lẹ́ẹ̀kan sí 07086562208 káwá fíńrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àtẹ̀mí àtẹ̀yìn àjọkẹ́ olú ọ̀pọ̀lọpọ̀ oṣù ọdún láyé ó dàbọ̀ I love you all.